báyìí olóyè Akínrẹ̀mí Òòṣà tìlú Mọdákẹ́kẹ́ Àkọ̀ráyè wọ́n wá bí Òòṣà ọkọ̀ ìlú. Bákan náà mo fi orúkọ Òòṣà mo fi kí gbogbo àwọn olóyè tó wà ní ìlà Òòṣà pátápátá. Ọmọdé bí ẹ̀fọ́ oríjìnì tí mi ò bá dárúkọ gbogbo wa. Bákan náà gbogbo àwọn olóyè ní ìlà Ìyálóde mo fi orúkọ mọ̀mọ́ wa tí wọ́n jẹ́ Ìyálóde ilẹ̀ Mọdákẹ́kẹ́ Àkọ̀ráyè bàbá wa Oyèdélé mo fi kí bàbá wa Límọ́tà Oyèdélé mo fi orúkọ wọn mo fi kí gbogbo olóyè Ìyálóde tí wọ́n wà ní ìjókòó lọ́jọ́ tòní pátápátá. Bákan náà ó lè ní mo lọ sí ìlà Balógun àwọn olóyè ń bọ̀ bí lónìí ní ìlà Balógun ṣùgbọ́n ẹ foríjì mi máa fi orúkọ bàbá wa Gabriel Fátóyè Àrólé Àjẹ́ mo fi kí gbogbo àwọn olóyè ní ìlà Balógun bí lọ́jọ́ tòní kára ó lé o. Lẹ́yìn eléyìí ìlú Òkìwà kó má ní olórí àwọn àgbààgbà ló wà ń bí lọ́jọ́ tòní bàbá wa agbẹjọ́rò Ṣówádé akínyíká àmọ̀ bàbá síbí lọ́jọ́ tòní. Bákan náà ọ̀rẹ́bù Adéwálé Adétóyèṣe Adébáyọ̀ alága ìjọba ìbílẹ̀ tí a ń bíbá ìlọ́fíìsì àgbègbè wa bí. Bákan náà ẹni tó fi ìgbà kan jẹ́ ààrẹ ẹgbẹ́ ìtẹ̀síwájú Mọdákẹ́kẹ́ káàkiri àgbáláyé Rotarian Julius Ọ̀dẹ́lọ́lá Ọ̀dẹ́gbèmí wọ́n wá gbé lọ́wọ́ ọ̀tún wọn ẹni tó jẹ́ bí gbogbo àgbààgbà nílùú yìí lónìí ọwọ́ ọ̀tún gbogbo àwọn àgbààgbà ìlú yìí lónìí Barrister Kejì Samson Adégòkè ojúlówó ọmọ ni wọ́n àti àtẹ̀lé nìyẹn ẹ̀hàn ní ti aṣọ àgbà mọ́lẹ̀. Bákan náà máa ṣe àfihàn bàbá wa bàbá alájẹ ìlú Mọdákẹ́kẹ́ Àkọ̀ráyè bàbá Joseph Michael olóyè Benjamin Ajani Adéyẹmí Bẹ̀nadé. Bákan náà bá ṣe àfihàn bàbá wa Bọ́pọ̀ Ajíhòrò ìlú Mọdákẹ́kẹ́ agbẹjọ́rò àgbà olóyè Gòkè Titus Akínrótìmí. Ẹkú ni o, yóò dá o, àgbà àwọn ọgbà o. Tí mo bá ṣe àfihàn gbogbo àwọn àgbààgbà pátápátá ọ̀dọ́ ni mo gbọ́dọ̀ ṣe àyẹ́sí gbogbo ọ̀dọ́ ẹ foríjì mi mo fi orúkọ olóyè Bánjọ Olókè Babalọ́lá Samson àti gbogbo àwọn èèyàn pátápátá tó wà ní ẹgbẹ́ foríjì mi orúkọ wọn pátápátá òun náà wọ́n wá gbé sábẹ́ ẹni tó jẹ́ alága ọ̀dọ́ ìlú Mọdákẹ́kẹ́ pátápátá lábẹ́ Comrade Lawrence Adérẹ̀mí gbogbo àwọn èèyàn tèmi táwà ní ìlú Ìdó káàkiri ìlú Mọdákẹ́kẹ́ Àkọ̀ráyè lọ́sàn-án lọ́gànjọ́ nídàájí tá à ń gbàdúrà fún ìlú Mọdákẹ́kẹ́ Àkọ̀ráyè kó kí gbogbo wa o mo kí gbogbo apárápátá tí bá ní wọn dákọ nísọ̀rí ìsọ̀rí ìlú kan ní agbègbè kọ̀ọ̀kan lù ọjọ́ ò lọ torí àkókò wa máa gbé kínní láàrin ìṣẹ́jú méjì fún ẹni tí ó bá wa kí olóyè Sunday Adéyẹmọ káàbọ̀ Rotarian Julius Ọ̀dẹ́lọ́lá Ọ̀dẹ́gbèmí àwọn náà bàbá wa kí olóyè káàbọ̀ láàrin. Nígbà tí bàbá wa dìde lọ́wọ́ àfihàn tí màá ṣe fún gbogbo ẹni tó wà káàkiri tó wà ní bíbá yìí lónìí gbogbo alámọ̀ ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ àbí ìkẹwà bẹ́ẹ̀ tó jẹ́ alámì yẹ́lò àbí gbogbo alẹ́ ìlànà àbí tí mo bá ti dárúkọ ẹ̀ tí máa rántí àmì yẹ́lò àkàlà àwọn telecom industry ta ní bàbá wa tí màá ṣe àfihàn tí mo sọ wípé ètò ńlá tí ń kẹ́yìn ìgbàlẹ̀ àwọn náà ni ó ní nǹkan ọjọ́ òní tinú wọn dùn jù bí lọ́jọ́ tòní
torí wípé ọjọ́ òní ó sojú wọn dáadáa. Àwọn náà ni Ògúnṣúà ti ilẹ̀ Mọdákẹ́kẹ́ Àkọ̀ráyè. Ọba Dr. Joseph Olúbíyì Toríọlá Ajíbísí Ògo àkọ́kọ́. Ẹ já ṣe kábíyèsí lẹ́ẹ̀mẹ́ta. Bàbá wa ọdẹ lọ́la ọdẹ bèbè. Kábíyèsí kí n tó kí olóyè Sunday kò kábíyèsí máa fẹ́ kí gbogbo wa ká ṣe kábíyèsí bàbá ọ̀ní. Kábíyèsí o. Fúnyẹ́ ẹ̀fẹ́ mọ̀ sí bí síkàlì òun wà ní pẹ̀lú wa ní spirit. Ìdí tí mo fi ní ká ṣe kábíyèsí wọn ni pé ẹni ńlá ní ṣe ńlá àti aago mọ́kànlá láti lóde owó ìsìnkú ọdún gbọ́dọ̀ ní pé ọ̀dọ̀ bàbá ló wà wọ́n sá fún ẹ̀rọ lórí bí ẹ̀sìn káàdì kábíyèsí bàbá ọ̀rẹ́ kábíyèsí mo kí kú rírì ilé náà bá ìkàlẹ̀ ọ̀hún rárá nǹkan rere ti fi ṣẹlẹ̀ Mọdákẹ́kẹ́ irú ẹ̀ nígbà tó rí ẹranko tí ń dààmú ìjàpá lọ onídòkú lẹ́gbẹ̀ẹ́ yìí. Owó bàbá Gábì. Ní orúkọ ìṣọ́ Mọdákẹ́kẹ́, ààrẹ ìgbìmọ̀ ìdàgbàsókè Mọdákẹ́kẹ́ gbogbo àgbáyé, gbogbo àwọn olóyè, àwọn àgbààgbà àti àwọn ọ̀dọ́ tí wọ́n jẹ́ ọmọ Mọdákẹ́kẹ́ a kí yín kú oríire. Ìjà òmìnira tẹ̀ ń jà kìí fúnra yín àbúrò ẹ ti kọ́sẹ̀ ti gba freedom dog. Yes, wọ́n ti kọ́sẹ̀ wọ́n ti freedom dog. Bí ìbá ti freedom dog àti ti òmìnira rẹ̀ but òmìnira tẹ̀ ń jà tí gbogbo Yorùbá ní agbára lọ́wọ́ Ọlọ́run orí Yorùbá wà lẹ́yìn yìí o. Ẹ̀pọ̀n àgbòmí ni kò ní já agbára lọ́wọ́ ẹ̀ nípínlẹ̀ rí a mọ̀ rí nínú wọ́n mọ̀ bí a ṣe rí nínú ojúlẹ̀ Yorùbá ìṣe Mọdákẹ́kẹ́ fún gbogbo ilẹ̀ Yorùbá nínú wa ń dùn Ọlọ́run ní sọ ìwà náà rẹ̀ wá kílẹ̀ máa lọ́wọ́ ní orúkọ gbogbo Mọdákẹ́kẹ́ ló ṣe kábíyèsí àti àwọn tí wọ́n tẹ̀lé bàbá Adéyẹmọ wá àtàwọn gentlemen of progress àti káàbọ̀ sí àárín wa ìwà tí ẹ wá lónìí àtọwá lẹ́mọ̀ jẹ́ ní agbára Ọlọ́run lẹ́yìn pẹ̀lú ìlú. Gbẹ̀mídébẹ̀ Entertainment TV náà lè ti ń wò báyìí yẹn níbi tá a ti gba àlejò olóyè Sunday Igboho sí ààfin kábíyèsí ọba Ògúnṣúà ọba Dr. Joseph Olúbíyì Toríọlá lónìí níbi tí wọ́n ti gbà wọ́n lálejò tí wọ́n ti wá kí kábíyèsí tí wọ́n sì wá bá wọn sọ àwọn ọ̀rọ̀ òun náà lẹ ti ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí láti ìlú Mọdákẹ́kẹ́ ìyẹn nínú ààfin kábíyèsí ọba Dr. Joseph Olúbíyì Toríọlá ẹ ṣé púpọ̀. That Ajé Agbénara from United Kingdom ọlọ́dún àpapọ̀ ọmọ Yorùbá. Bákan náà, màmá wa kan wà ní tí ẹ bá pè wọ́n ní màmá Sunday Adéyẹmọ ẹ̀yà Yorùbá. Àwọn náà ni màmá wa ìyá Jagun tó lójú ọ̀nà ìyá Jagun náà wá kí kábíyèsí. Tí ẹ bá ní abiyamọ tòótọ́ ẹ ti mọ̀ màmá wa nìyẹn màmá Jagun ìyá Jagun. A jẹ́ wípé ìyá Jagun Mọdákẹ́kẹ́ Àkọ̀ráyè làwọn náà.
lẹ́yìn tí ìyá Jagun àti ájì Akínàlà tí wọ́n ti ṣèkájẹ́ ó pẹ́ lórí fún bàbá wa gúúsù ilẹ̀ Mọdákẹ́kẹ́ Àkọ̀ráyè. Òun náà ni màá gbé kí ní ọwọ́ mi. Alágàdà, alágà. Ẹ máa ń fa alága ẹ̀jọ̀. Ó yẹ já sí báyìí. Bàbá wa tí wọ́n bá sọ̀rọ̀ sí ẹ̀gbọ́n tiwa. Èmi lè sọ wípé bàbá wa ẹ̀gbọ́n tiwa. Ọmọ tẹ̀yìn àgbààgbà tẹ wà mí. Bàbá yóò fẹsẹ̀ rájò kẹ̀kẹ́ yóò fẹsẹ̀ rájò kan. Clement Adékúnlé dà èmi kọ́ fẹ́ mi lò ó. Alága ti lé tòṣe. Bóyá ó lè ní wípé olóyè Sọ́jà Adéyẹmọ ẹ̀mọ́ bínú ẹ̀dìdé ló fẹ́ sẹ́yìn. Ẹ̀jọ̀ ìjọ kan bí lónìí. Ìjọ kan bí lónìí ẹ̀jọ̀ ó kè é sáyà wò lọ́wọ́. Ẹ̀mọ́ bá ti ní ọ̀dọ̀ ìrìn. Sáà padà nílẹ̀ ìlú fún bọ̀dá ló ti wá. Sáà padà nílẹ̀ ìlú fún bọ̀dá ló ti wá. Sáà padà nílẹ̀ ìlú fún bọ̀dá ló ti wá. Sáà padà nílẹ̀ ìlú fún bọ̀dá ló ti wá. Olóyè Sunday Ìgbòho náà lẹ́rí tí àwọn onílù fi ìlú yẹ wọ́n sí tí wọ́n dẹ̀ ń jó lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú Alhaji Ọláàdúà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe wò lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn ní ìkànnì Gbémidébẹ̀ Entertainment TV gbogbo ẹ̀rọ olùfẹ́ wa nílé. Lẹ́bi parí ẹ̀. Wọ́n gbé tó lọ́wọ́ mi fún olóyè Sunday Adéyẹmọ Òòṣà láti bá wa sọ̀rọ̀. Owó bàbá Adáwì, wọ́n fẹ́ pẹ̀ kí sáré jò pépépé. Wọ́n wá ń já mi lé ìkànnà. Ìpínlẹ̀ wa ń fún ọ lẹ́sìn pé ẹjára mi ó balẹ̀ ní bí. Òwe ìbò tí gbogbo yín pè mí lédè, ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rù pé ìnagijẹ ní ibi tí mo ti jẹ omi ìbò tó ti jẹ́ ọ̀pọ̀ rẹ̀. Mo kí Ọlọ́run ọba tó ní ẹ̀mí mi lọ́dọ̀, ọba tó ní ohun gbogbo tó lè ṣòfò, ọba tí ó ti gbé mi kọjá nínú ewu tó pọ̀ ní ìsinsìnyí. Lábìgbà tí mo ti bẹ̀rẹ̀ ìgbésí ayé mi tí mo fi dé ìlú Mọdákẹ́kẹ́ tí a tún fojú gbóná oríṣiríṣi. Wọ́n á dúpẹ́ pé Ọlọ́run dá ẹ̀mí mi sí láti bí lọ sí ìlú bòmíì tó jẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí wọ́n ti bí mi. Ṣùgbọ́n nínú ìrìn àjò yìí oríṣiríṣi ogun náà ni ó ti ṣẹlẹ̀. Ṣùgbọ́n mo dúpẹ́ bọ́lá tó ní mí tó dá ẹ̀mí mi sí. Mo wá fi àsìkò yìí mo fi bẹ̀ Ọlọ́run
tó ní mí tó ní agbára lọ́dọ̀ òun ló lẹ́mí mi lọ́dọ̀ kò sáré kankan tó ní òun ló lè gbà ìjọba wa rẹ̀ òun ló lè gbà kò sẹ́ta kankan tó lè gbà fọlọ́ tó ní mo wá fi tọrọ fún bàbá mi Adédoyin tọ́lọ́ máa ń fọwọ́ kẹ́ ẹ̀rọ gbé ẹjọ́ mi wá sọ́dọ̀ nígbà mò ń gbénú ìlú yìí ẹgbẹ́jọ́ mi wá dọ̀ bàbá mi ní jàre tí mo jẹ̀bi èmi ò rẹ́bi bẹ́ẹ̀ fẹ́ dá mi bàbá ò ní gbà èmi kí wọ́n máa ronú ọ̀nà wípé mo lè jẹ̀bi o ṣùgbọ́n bí bẹ́ẹ̀ gbé mi lọ yìí máa ń jàre mọ́ ojú lọ́wọ́ nígbà wọn wá kẹjọ́ lọ́dọ̀ bàbá mi àlùfáàdẹ́dà kí ló ṣe fún yín tẹ̀ múra kẹ́kẹ́kẹ́ ọ̀pọ̀lọpọ̀ ogun ni bàbá yẹn fi gbé ìpele débi kí wọ́n lé kóònù àpò orí ìpele tọ́ ẹ̀ sí gbogbo ara mi tó wọn kí àwọn ìyá mi ọ̀dọ̀ yẹ kọ́ bá mi kí wọn torí gbogbo ẹni tí ń bẹ mọ́dẹ́gẹ́ àtìyá àti bàbá ìyá mi ń bẹ ń bí bàbá mi ń bẹ ń bí ọlọ́run bọ̀rún kẹ́ bàbá mi ọ̀rẹ́ bàbá mi ló jókòó èyí bàbá mi ló jẹ́ mọ́ yá. Ẹ̀gbọ́n ká dé ẹ̀rí kọ̀ọ̀kan ẹ máa jókòó bẹ́ẹ̀ ni ẹni tí wọ́n bá mú ẹ máa mú un báyìí. alẹ́ òní lẹ́ ẹni ọmọ kékeré kékeré tó méjì ọmọ rìn bẹ́ẹ̀ ni ó ṣe ilé la wà nígbà tí mo kúrò lọ́dọ̀ bàbá wa ní olórí aládé mi ni mo wá dé ibi tí ẹsẹ̀ ibi tí ilẹ̀ dáadáa mo wá bọ́lẹ̀ àwọn tèmi wá rágà ẹ fi mí lẹ̀ ẹ mọ́ rágà bò mí ibi tí mo wà yìí ẹ kí iná tó lọ tí mi ò ní bì ẹ mọ́ fi ṣe security fún mi ń bí mo ti wà ní security already ibi tí mi wà yìí ní security ẹnìkan torí pé ìlú security yìí ìlú mi mo wà ìlú tí wọ́n ti bí mi jẹ́ ìlú Ìgbòho àdúgbò mi nílùú Ìgbòho wọ́n pè ní Mọ̀dákẹ́kẹ́ ìlú tí mo ti wá dàgbà wọ́n pè ní Mọ̀dákẹ́kẹ́ bàbá mi àgbẹ̀bí ọmọládé láti aláàfin àládé adé aládé kan lágbà bá láàfin orí adé ọmọládé ojú bàbá mi ọ̀run rẹ̀ ọwá ní àdìsàmọ́ nìyí ìlú wa náà là ń gbé Mọ̀dákẹ́kẹ́ bàbá mi lójú kọ ọwá sọ fún Yaska nígbà tí ó lọ lù ó ní Aláàjì Yaska Ajá àwọn bàbá mi wà ní náà mi ló fún àwọn bàbá mi rè àwọn bàbá tó jọ àwọn bàbá wa rè àwọn bàbá mi náà bí mi rè tó fẹ́ràn mi ní ojú bàbá mi kọ́lá wọlé mọ́ bàbá ti lọ àwọn bàbá wa dé ìdíkọ́ lọ́mọ̀rún kẹ́ bàbá àwọn bàbá wa dáadáa wọ́n mọ̀ pé àbá padà jọba lọ́dí omi àwọn bàbá mi rè bàbá mi wá ń sọ fún Aláàjì Yaska ìyá Sunday ló dé ó lóun mú Sunday lọ Ìgbòho ètò sí Mọ̀dákẹ́kẹ́ tó kú ìyá rẹ̀ kú ó ṣe wáyé yóò mú lọ èmi sì ń lọ Ìgbòho padà Aláàjì Yaska Ìgbòho ọwọ́ sáré wá bá bàbá wa kábíyèsí àná abẹ́ kábíyèsí kẹta bàbá wa Adédoyin ọlọ́ba ọ̀kẹ́ bàbá Aláàjì Yaska ní kábíyèsí Sunday kò ń lọlé ní ọ̀la kábíyèsí ẹ tètè lọ rán ní sí bàbá rẹ̀ ní èsì àtìyẹ ó ń bẹnu ilé ibi tí ń gbé ní Ayọ̀fámúlé àwọn mú lọ ní ẹ̀sìn kábíyèsí bá gbé mọ́tò dé mọ́rẹ́ dírẹ́fà wọn wá pẹ̀lú píjọ pápákọ̀ bàbá wálé ọlọ́pàá ọ̀gá bàbá wálé lórí Ìgbòho kábíyèsí ní ọmọ bọ̀lá àfẹ́lẹ́sí sí pẹ̀lú mọ̀mọ́ ìgbélẹ̀ fúnra lọ́wọ́ wọ́n láti ládìí ẹ̀ bàbá mi lẹ́ akílódé bàbá mi sẹ́ fún ọ̀nà ìwọ̀n rán ọ̀rẹ́ rẹ̀ kọ́lọ́ túbà sí pé wọ́n ń gbé Sunday lọ́lé bàbá mi wá ní akílódé ṣé kábíyèsí wá ní ìfura